Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin olùgbé mi alápọ̀nlé síbi ìjókòó wa ti alẹ́ òní Fiqhul Muamalat Maliyya. Èyí tí a fẹ́ sọ òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ ẹran iléyá ní abala ìtọ́jẹmọ́ ọ̀rọ̀ òwò. Nítorí wípé ẹran iléyá yìí èyí tí wọ́n sábà pọ̀ jù òní pé èèyàn máa rà á, èèyàn máa tà á, èèyàn máa bóyàn. Gbogbo eléyìí ó ní àwọn ìdájọ́ tí ó dì mọ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti ìbẹ̀rẹ̀. Tí a bá ní a fẹ́ ra ẹran iléyá, àwọn ojú ọ̀nà wo la lè gbà rà á, la lè gbà tà á. Islam ẹ̀sìn tí ó ṣàánú tó pọ̀ ni, tó sì la àwọn ojú ọ̀nà tó pọ̀ fún wa láti máa fi ṣe òwò. Tí a bá wò á rí wípé wọ́n pe ẹ̀kan ní asálàm. Asálàm ni wọ́n máa ń pè ní ta'jilu thaman wa ta'jilu al-muthman. Kí èèyàn kánjú fi owó lẹ̀, kí èèyàn fi owó ọjà lẹ̀, ṣùgbọ́n ọjà tí èèyàn fẹ́ fi owó ìgbà kò tí ì sí ńlẹ̀. Irú iṣẹ́ pè ní sálàmù yìí ó ṣe é lò níbi ríra ẹran iléyá pẹ̀lú kéèyàn ti fún ẹni tí wọ́n ń ta ẹran ní owó láti àsìkò tó ti wà sẹ́yìn. A rí pé ṣáájú bí oṣù méjì sẹ́yìn àbí oṣù kan gan sẹ́yìn, owó ẹran sì wálẹ̀ dáadáa. Tí ẹ bá ti bá ẹni tí ó ń ta ẹran ní àdéhùn pé mo fẹ́ ra ẹran ní àsìkò báyìí ló fún lẹ́ran yìí, owó ni tẹ́síjọ ní àfẹnukò lórí iye owó tí yóò gbà. Wọ́n tún wá jọ ní àfẹnukò lórí bí ẹran yìí ó ti ṣe rí, òdiwọ̀n rẹ̀, báwo ni ẹran yìí ti ṣe rí, báwo ni àwọ̀ rẹ̀ ti ṣe rí, báwo ni gbogbo tó jẹ́ bí àwọn ìròyìn ẹran ìpátá á ti mọ̀. Tí ẹ bá ti mọ ìròyìn ẹran ìpátá, èèyàn lè ra ẹran yìí sílẹ̀ tó jẹ́ wípé ẹni ó gba owó yóò ṣàǹfààní pé òun gba owó yóò lò sí àwọn tó bá fẹ́ lò fún. Ẹni tí ó san owó ẹran yóò ṣàǹfààní pé òun san owó ẹran ní ọ̀pọ̀ tí ẹ pé màtó bá wọ́n kọ̀ọ̀kan. Ẹran tí ẹ ń tà ní bíi 200,000 ẹ ń tà ní ìsìn báyìí, ẹni yìí yóò ti rà ní tí ò ju bíi 100,000 lọ àbí bíi 150 lápòjúwe. Nípa tí wípé ó ti rí sanwó ẹran ìsìnlẹ̀ ti pẹ́, ó sì ti ṣàlàyé irú ẹran tí ń fẹ́ bá ń lọ. Eléyìí ó wà nù sálàm. Asálàm wọ́n lè lò ó níbi ojú ọ̀nà títa ẹran, ríra ẹran. Bákan náà wọ́n tún lè lo ojú ọ̀nà al-murabaha láti fi ta ẹran, láti fi ra ẹran. Murabaha ni kí ẹni tí ó fẹ́ ṣe òwò, ó jẹ́ báǹkì ni o, ó jẹ́ aláṣẹ́kù ni o, ó jẹ́ ẹnìkan ni o, yóò bá ẹnìkan tí yóò lágbára àti ra ẹran, kò lè kó káàsílẹ̀ láti fi ra ẹran, ṣùgbọ́n ó ṣe tán láti máa san owó ẹran díẹ̀díẹ̀. Yóò bá ní àdéhùn wípé yóò bá ní pé òun fẹ́ ra ẹran. Ẹni tó fẹ́ ra ẹran tó ní ìdí ẹran iléyá yóò bá báǹkì ni àbí aláṣẹ́kù ni àbí ẹnìkan, yóò bá ní àdéhùn pé mo fẹ́ kó ra ẹran iléyá yìí fún mi, bá mi ra ẹran iléyá yìí, kó wá fowó tiẹ̀ kún, kó fi èrè tiẹ̀ kún. Eléyìí ní pẹ̀lú murabaha. Ẹni tí báǹkì àbí aláṣẹ́kù àbí ẹnìkan lásán yóò wá lọ ra ẹran yìí nírú ẹran tí ń fẹ́ gẹ́lẹ́, yóò rà á ló kọ tiẹ̀ pé èmi báǹkì mo ra ẹran yìí, èmi cooperative mo ra ẹran yìí, èmi lámọ́ní mo ra ẹran yìí fúnra tèmi. Wọ́n á fẹ́ tà á fún lágbájá tó ní ìdí rẹ̀. Mo ra ẹran yìí ní 100,000, ń fi 20,000 kún, yóò jẹ́ èrè tèmi náà. A wà jọ nígbà tá níbẹ̀rẹ̀ àdéhùn ní ń bẹ láàrin wa. Nígbà tá bá ra ẹran yìí dé, àìsàn á bẹ̀rẹ̀ agreement pé a fẹ́ ta ẹran yìí láàrin ara wa. A wà á tà fún ẹran 20, ẹran 100,000 á tà fún 120,000. Yóò mọ̀ san nígbà wọ́n ti ní ìfẹnukò sí. Eléyìí náà pè ní al-murabaha. Eléyìí náà wọ́n lè fi ra ẹran iléyá.
bákan náà inú ọ̀nà tá tó lè gbà téèyàn fi lè ní ẹran téèyàn fi lè pẹran léyà àbí téèyàn fi lè ní orí kéèyàn lọ yá owó kó fi rà á kéèyàn yá owó kó fi ra ẹran léyà tó bá jẹ́ pé ń tọ́lágbára àti rà á ni àti sanwó yìí ni kò sí tó burú mbẹ̀ nítorí pé ara ẹ̀sìn ni èèyàn máa téèyàn bá lágbára àti san gbèsè èèyàn lè yáwó láti fi ra ẹran iléyá sókè sí ọ̀ràn yẹn fún o. bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí ó tó dìrọ̀ mọ́ abala yìí ó ní wípé tá a bá kówó fún ẹnìkan láti bá ní ra ẹran iléyá tá a bá rán aràn èèyàn lẹ́ran iléyá pé ẹlẹ́mọ̀ọ́lẹ́kùnjọ́ bá ń wá ẹran iléyá tó bá dáa tí ò ní ju báyìí bá ń ra owó nì tá a bá kówó fún aràn ní ọjọ́ bíi ẹjẹǹtì fún wa ni láti bá ní wá ó sì gbọ́dọ̀ sojúṣe ó gbọ́dọ̀ ra èyí tó dáa tó yanjú torí pé wákìl ẹni tó jẹ́ ẹjẹǹtì bí ẹni tó bẹ̀ǹsẹ́ náà ni ó gbọ́dọ̀ ó ń ṣiṣẹ́ lóko ẹni tó bẹ̀ǹsẹ́ ni ó fi jẹ́ pé kò gbọ́dọ̀ ṣòjòrò kò gbọ́dọ̀ jẹ́ pé ọ̀tọ̀ ní tí yóò sọ pé ń ta ẹran ọ̀tọ̀ ní tí yóò pè é ọ̀tọ̀ ní tí yóò ra ẹran ọ̀tọ̀ ní tí yóò pè ń ta kò gbọ́dọ̀ jẹ̀rú ẹ̀ bákan náà kò gbọ́dọ̀ rè tí ọ̀dà mo tó dá gbọ́dọ̀ rà lábala yìí ẹni tí bá ń pè kọ́ bá wọn ara ẹran wá kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé yóò gé ní owó kan sápò níbẹ̀ yìí tán ní ọ̀ra ẹran òní yóò rà tí ó bá rí pé kò rà léyìí ń ó yóò dín sí iye tí wọ́n ní kọ́ rà ó gbọ́dọ̀ kó yòókù jíṣẹ́ torí pé wọ́n ràn ni torí pé ntọ́ wà lábẹ́ rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ti kówó fún un tó bá sọnù tí ò rí ẹran yìí rà ẹni ó ní owó ọ̀gbọ́dọ̀ bí léèrè pé ààrọ̀ ńkọ́ lópin ìgbà tó fi ń jẹ́ pé ẹni yìí ó kíyèsí ó sì owó yìí bẹ́ẹ̀ tó ní ti lè ṣe ó kíyèsí dáadáa kìí ṣe pé ó fi jáfara kò sì lò ó fún dúkìá tiẹ̀ fún bùkátà tiẹ̀ táyì kó bá jẹ́ pé ó lò fún bùkátà tiẹ̀ àbó ọjà fẹ́ràn bí àti kíyèsí yóò san àárọ̀ rẹ̀ o àbí bẹ́ẹ̀ kọ́ kò lè san àárọ̀ rẹ̀ torí pé owó ẹni tí wọ́n bẹ̀ ń ṣe ẹjẹ̀ǹtì yìí bí ọwọ́ ẹni tí ó bẹ̀ níṣẹ́ náà ni ó fi jẹ́ pé ó gbọ́dọ̀ sí dáadáa ní abala yìí tó bá jẹ́ pé ẹni yìí ọmọ tẹran ọwá lọ bá ẹni tí ó fẹ́ rẹ̀ ẹran pé gbà kówó fún mi nínú ọ̀bọ mo fẹ́ ta ẹran báyìí fún ọ ẹni yìí ó gbọ́dọ̀ jẹ́ pé ó ní ẹran yìí lọ́wọ́ tí ó bá ní ẹran yìí lọ́wọ́ torí pé ẹni tí ó bá ní ìyẹn gbọ́dọ̀ ta àyàfi kó ya jẹ́ sálàmù tá a wíhùn tàbí kó sì ya sọ fún pé lámọ́rí kíní báyìí ẹran báyìí o bó ti rí yóò ti fún níròyìn rẹ̀ tí yóò ti rí tẹ́ pé yóò sì bá bẹ́ẹ̀ ẹni tá a bá ní pé tá a bá bẹ̀ lẹ́ran rà tàbọ̀ ta ẹran kan fún wa tí kò bá ìròyìn tá a wí mu tá a jọ nífẹ̀ẹ́ ni kò sí mu irú ẹni bẹ́ẹ̀ láǹfààní àti sọ wípé òun ọ̀rà ó lè dá padà torí pé wọ́n pe kan ní khiyaru ru'ya ni pé kẹ́rì kó ròyìn kan fún yẹn pé ọjà yìí mo fẹ́ tà fún ọ kó tó kẹ́rì kó sì sọ pé ti da òun rà wọ́n sì parí lára wọn kó á gbé ọjà ǹdé kó máa bá ń tí ẹni yìí tó fẹ́ rà mọ́ mọ́ tí ẹ bá ti ra ọjà kan lórí pé ròyìn ẹ̀ fún yàn tí ó bá ti bá ròyìn bó ti wí mọ́ tí ó bá ti bá mu ìyẹn lẹ́tọ̀ àti dá ọjà padà fún ẹni tí ó tà fún yàn wọ́n wà bẹ̀rẹ̀ nǹkan míì lórí rẹ̀ tó jẹ́ pálí ibú ní nǹkan yìí nínú kọ́ pé yóò fún lówó ẹni tẹ́ pè ní arṣul ayib yóò fún lówó tó dínkù tó jẹ́ lè ibú lára nǹkan yìí tàbí yóò dá padà fún yóò kówó ẹ̀ fún àyàfi tẹ́ni ìbáyọ̀ ní sí pé òun ti faramọ́ bá ń là sábà wọn ẹ̀ mọ̀ yá mi eléyìí ni n tí ó dìrọ̀ mọ́ abala yìí wípé téèyàn fẹ́ ra ẹran léyà àbò fẹ́ tà ọ̀nà téèyàn lè gbà lò téèyàn lè gbà rà díẹ̀ nínú rẹ̀ nìyí èyí tá à mọ́ sí láàrin ara wa tá a rà tí wọ́n pè ní bẹ́ẹ̀ olùmọ̀sáwámà ó ní ó wọ́pọ̀ jù tó pé èèyàn lọ bí ẹlẹ́ran ìlú eléyìí tá a bẹ̀rẹ̀ sí máa ń ná tá a máa dúnàdúrà lórí ẹ̀ ilé ìlú gbajúmọ̀ ilé ìlú sì dáa náà ó dáa gan fà ń lọ àmọ́ àwọn ọ̀nà tá a tó lè lò ó náà ni àwọn ojú ọ̀nà tí a ṣàlàyé sílẹ̀ báyìí ọlọ́ba yóò ṣe àlékún àgbọ́yé wa ọlọ́ba yóò wọlé pé náà ẹ̀kọ́ yóò ṣe iléyá náà ní ìrọ̀rùn fún wa yóò sì gbẹ̀lẹ́sì fún wa kò ní sí ní àsìmọ̀ fún wa nínú tó tún kọ́lé ní pé ṣé a lè fi
ẹran léyà tó jẹ́ pé ó fẹ́ pẹran léyà ṣùgbọ́n owó tó fẹ́ fi ra ẹran léyà yìí ó rí pé nìkan ní bùkátà sínú àwọn èèyàn rẹ̀ tó yẹ pé bùkátà yìí kò ní bí àfikún fi kọ́ ná owó yìí sí i lápèjúwe fẹ́ni tó fẹ́ ara nìkan ọ̀yá wọ́n fẹ́ ná owó yìí láti fi tọ́jú rẹ̀ ó sì fẹ́ owó ìra ẹran léyà ni kí ni ìdájọ́ eléyìí àwọn àfáà wọ́n sọ wípé kéèyàn pẹran léyà súnà tó sì ní ládá tó pọ̀ oore ayé àtàlìkíyàmọ̀ ó ń bẹ fún ẹni tó wá pẹran léyà ládá ẹ̀ sì pọ̀ jù ṣùgbọ́n tó wá jẹ́ wípé bùkátà kan ń bẹ tí ó di dandan kó jẹ́ pé bí owó yìí ni wọ́n ti gbọ́ lè tó dìrọ̀ mọ́ àlàáfíà ẹni tó jẹ́ ẹni tí ó fẹ́ pa ẹran yìí kí ẹrú ẹni bẹ́ẹ̀ kọ́ náà sì di àlàáfíà ẹrú ẹni bẹ́ẹ̀ ó dáa jù kó fi pa ẹran iléyá lọ. Bákan náà wọ́n tún béèrè pé awọ ẹran iléyá àti àwọn orí rẹ̀ àbáwọn kan ara rẹ̀ ṣé a lè fún alápatà láti bá ní fi kó jẹ́ bí owó iṣẹ́ rẹ̀ ẹni wọ́n bá yàn pa ẹran iléyá tó bá yàn pa sáà lè kó àwọn nǹkan kan lára rẹ̀ tí ó jẹ́ bí owó iṣẹ́ rẹ̀ fún bí rògbà ti dá eléyìí ní ibi àsìkò kan eléyìí kò bá ojú mu wọ́n yẹ fi nǹkan kan nínú ẹran wọn ò gbọ́dọ̀ fi ṣe owó iṣẹ́ fún ẹni tó bá yàn pa ẹran àwọn bá yàn kún a gbọ́dọ̀ fi ṣe owó iṣẹ́ fún pàápàá wọ́n ò fún lówó yàtọ̀ sí eléyìí báyìí ni ṣùgbọ́n o kò wá sí tó burú bí kí wọ́n fóun náà o lásán láì jẹ́ pé wọ́n fi ṣe owó fún un bóyá àfún bá ti máa pín ẹran léyà wọn á pín abala kan fóun náà ilé òsì tó burú bẹ́ẹ̀ o àmọ́ wọn ò gbọ́dọ̀ fi ṣe owó ẹran owó iṣẹ́ tó ṣe lọ́ba yóò sáré fún àgbọ́yé wa o bí láti dúró lálẹ́ yìí Allahumma salli ala Muhammadin wa sallim.